gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jubawasa channels mo kí ẹ tó kú dédé àsìkò yìí bó ní nǹkan ọ̀dẹ̀ ọdún bí ẹ má jà sọ̀rọ̀ jù ṣe wọn abọ́lá ló kọ́ mi. Gbogbo ẹ̀yin ọmọ igbó ọ̀rà mo kí yín o láìpẹ́ ilẹ̀ ṣọdún òbejì tẹ́ pé kábíyèsí bàbá wa Aláàfin Ọ̀yọ́ ọmọ kú tí kò lè pa ọmọ àrùn táwọn ò lè ṣe ọlọ́run mọ́ fi kú pa wá mọ́ fárùn ṣe wá kó dúró tì wá. Gbogbo ẹ̀yin tẹ́ subscribe sí kànnì wa àdúpẹ́ lọ́wọ́ yín o ìwọ̀nba tó kù kọ́dún ìkó parí ẹ̀ ní dààmú. Kò síbi tí ò sọmọ sọta kò síbi tí ò sí àwọn ọmọ mo wá jàgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pàápàá jùlọ níbi tí wọ́n ti ń ṣe ayẹyẹ ńláńlá. Ẹ pé kábíyèsí Aláàfin Ọ̀yọ́ ọba Akínmọ̀wádé wọ́n wá wúre wọ́n ṣe tó tọ́ gẹ́gẹ́ bíi bàbá ṣùgbọ́n nígbà tí wọ́n fẹ́ kú ń bẹ̀ àwọn ọmọ yín àmọ̀lú tí wọ́n ti wá bóyá àwọn ọmọ ìlú yín náà tàbí àwọn ọmọ agbègbè wọ́n fẹ́ dá wàhálà lẹ̀ wọ́n fẹ́ gbowó lọ́wọ́ orí adé wọ́n da orí adé láàmú títí tí àwọn tó tẹ̀lé orí adé tí wọ́n fi yìnbọn. Ibi mò ń bọ̀ rí wọ́n yìnbọn o ìbọn ò bá yàn títí torí adé fi láǹfààní àti kúrò ń bẹ̀. Ṣé rí gbogbo òlú tí àwọn ọmọ yìí bá wà àwọn òbí tó bí wọn àti àwọn fúnra wọn ẹ já máa lo àǹfààní láti jẹ́ ká mọ̀ wípé kì í ṣe ọ̀rọ̀ àwọn ọba nìkan nǹkan tí wọ́n ń ṣe ó kù díẹ̀ káàtó torí pé à ń gbà mú wá olòṣì ní mọ nọ́mbà mọ́tò olówó wọ́n ti fọjú àárọ̀ wọn ṣeré ọlọ́run bá ò ní jẹ́ ká fi alẹ́ jìyà a lè sọ pé bí ìlú ṣe rí àmọ́ gbogbo bá a ṣe sọ pé bí ìlú ṣe rí yìí náà béèyàn bá níṣẹ́ lọ́wọ́ tí ṣé ò lọ déédéé ayé ó mọ̀ pé oníṣẹ́ lọ́wọ́ kì í ṣọmọ ìṣọ́ta lókù tó yẹ kó ṣe kì í ṣe páàbù yín o ìlú wà nù tó fà á o àmọ́ ọ̀lẹ náà pọ̀ ń bẹ ẹ̀yin tẹ́ lọ dá kábíyèsí lọ́nà tẹ́ fẹ́ gbowó lẹ̀ lọ́wọ́ kábíyèsí nílùú Gbóọ̀rà yálẹ̀ ẹjọ́ máa Gbóọ̀rà tàbí kì í ṣe máa Gbóọ̀rà ó kù díẹ̀ káàtó torí pé bàbá wa làwọn ọba tá a sọ yìí bẹ́ẹ̀ bá lè dẹrù fún wọn kò yẹ kẹ́ tún máa retí kán mú wá fún yín iṣẹ́ ìlú ni wọ́n ń ṣe wọn à níṣẹ́ mi ìtàn ń ṣe ilẹ̀ mélòó ni wọ́n ń tà tẹ́ fẹ́ gbowó ẹ̀ lọ́wọ́ wọn gbogbo àdúgbò agbègbè tírú àwọn nǹkan báyìí bá wà ó yẹ kó ní kálukú ti máa wọ́nà àbáyọ bí kíní ìṣe máa dínkù tọ́lọ́mọ ó kìlọ̀ fọ́mọ tọmọ náà dẹ̀ máa ronú ara ẹ̀ wípé ṣé tí mo fẹ́ ṣe dọjọ́ alẹ́ rè ọmọ tí ò ronú pé òun fẹ́ fẹ́yàwó òun fẹ́ bímọ ẹ má bínú mi ò bá yín wí o pé mò ń bu yín o a gbà pẹ̀lú lórí bẹ́ẹ̀ àmọ́ bí irú ṣe rí yẹn náà kò sọ pé kéèyàn má ní ronú ẹ lè máa bá lọ báyìí à ń sọ eléyìí torí ọjọ́ iwájú ni oníkálukú gbọ́dọ̀ gbìyànjú àti jẹ àti mu torí ìgbà tágbára bá máa pin ìtẹ̀yẹ̀ bá ṣe sílẹ̀ ló máa fi gbọ́ bùkátà à ń ṣe ọ̀rá ìsà lọ títí tí kò lè gbọ́ bùkátà ẹni débi bá fẹ́ràn ọmọ lọ léèwé eléyìí máa jẹ́ ìṣítí fẹ́ni tó fẹ́ gbọ́ ó dẹ̀ lè jẹ́ ìbínú fẹ́ni tí ò fẹ́ gbọ́ ṣùgbọ́n àwa ń rọ̀ wá ni ẹjẹ́ àdínkù àìmọye eyín tó ní ọpọlọ gidi ṣùgbọ́n torí pé kò rẹ́ni bálà kò jẹ́ kọ́lá rẹ̀ ó yá àìwá rẹ́ni bálà yẹn kò sọ ní di ọmọ oríta ayé yín ò ní dojúrú o ẹ ní kàgbákò nígbà tí àwọn alátìlẹyìn kábíyèsí ọba Akínmọ̀wádé kábíyèsí Aláàfin Ọ̀yọ́ tán yìnbọn ẹ̀ ọmọ tó bá ṣèèṣì bá nínú àwọn tó fẹ́ disturb kábíyèsí láti lọ ẹ̀yin náà rò láàrin yín o ọlọ́ntì ẹnu o ẹ wàá sọ ẹni ẹlẹ́ni lẹ́nu ègé ẹ sọ Aláàfin Ọ̀yọ́ lẹ́nu wọn ló mọ̀ tó ti pààyàn nǹkan tí ò dá o àmọ́ bí pọ́ìntì mi rèé
àwọn agbẹnusọ kábíyèsí láàfin ni mo fẹ́ bá lọ́rọ̀. Nínú ìròyìn tán gbé jáde láàfin wọ́n ní ẹ sọ pé allegedly agbẹnusọ kábíyèsí ó yẹ kẹ́ ẹ tún mi ò mọ level yín o, ẹ kàwé ẹ wà òkè ẹ dàgbà ẹ kì í ṣọmọdé, ẹ bá wa control bóyá àwọn tó tún wà lábẹ́ yín àwọn nǹkan tí ń gbé jáde láti ọ̀dọ̀ yín lọ́dọ̀ kábíyèsí aláàfin nípa ìròyìn tó bá ṣẹlẹ̀ ó tún máa ń padà ṣe àkóbá fún ààfin Ọ̀yọ́. Nígbà tẹ́ máa sọ̀rọ̀ ẹ ní ìbọn tí wọ́n ní ẹ sọ pé ìbọn tí àwọn ẹ̀ṣọ́ yìn kì í ṣe ọta gidi, pé wọ́n kàn fi ṣe ìdẹ́rùbà fáwọn tí ó fẹ́ kí kábíyèsí aláàfin Ọ̀yọ́ láǹfààní àti lọ. Ó kù díẹ̀ káàtó sáà mo rò bẹ́ẹ̀ o. Ìdí tó jẹ́ rò bẹ́ẹ̀ ni pé lọ́jọ́ míì tá a bá nílò àwọn ọmọ àsọta yìí tí wọ́n tó fẹ́ dẹ́rù ẹ̀wò pẹ̀lú kábíyèsí tàbí ọba míì wọ́n á ní kì í ṣe ọta àbọn gidi ló wà ń bẹ, ẹ nílò àti sọ. Kábíyèsí aláàfin Ọ̀yọ́ kọjá ẹni tí wọ́n máa dá lọ́nà tí wọn ò lè yìnbọn gidi ń bẹ fẹ́ni tí ó bá fẹ́ kán rọ́nà lọ. Kí la wá ń sọ síta sí? Ṣé láti defend nǹkan tí ò ṣe é defend ni àbí láti fi kó kábíyèsí sínú wàhálà àwọn ọmọ ìṣọ̀tá yìí tí wọ́n bá lọ ń bá wọn tí wọ́n bá bẹ̀rẹ̀ sí yìnbọn wọ́n á yẹ súnmọ́ wọn. Kì í ṣe ọta àbọn gidi ló wà ń bẹ̀, wọ́n ti sọ bẹ́ẹ̀. Tó bá wá jẹ́ ọta àbọn gidi náà ló wà ń bẹ̀ ṣé kò tún ní gbẹ̀mí èèyàn? Tí ìbá ṣọta àbọn gidi ṣé wọn ò ní wèlé kábíyèsí? Ẹ jẹ́ ká máa ronú àwọn èsì táwọn ọ̀fọ̀ fún tó bá ṣẹlẹ̀ níbi tí kábíyèsí bá lọ dáadáa. Ká rò wípé ṣé èyí tó lè mú rògbòdìyàn wá, èyí tó lè mú táwọn èèyàn tó máa rò wípé kí la sọ yìí gan. Yorùbá ni wá, ọmọ Oòduà ni wá, ọmọ kóòtù òjíire ni wá. Àgbékalẹ̀ ọ̀rọ̀ ṣe pàtàkì láti ọ́fíìsì ìròyìn lọ́dọ̀ kábíyèsí ọba Akeem Ọwọ́adé. Ẹ̀jẹ̀ àmọ́ nǹkan tá a bá máa sọ. Ọlápátí kò lápátí ẹ mọ́ wulẹ̀ sọ́rú ẹ̀ mọ́. Ọlọ́run ò jẹ́ kẹ́mi èèyàn bọ́ ń bẹ̀, Ọlọ́run ọ̀pá ẹnìkan kan ń bẹ̀. Kò nílò pé ìṣẹ̀ṣẹ̀ ń sọ wípé ìbọn tẹ́yìn ọ̀tá ìdẹ́rùbà lásán ni. Ọlọ́run ní ṣọ́ wa mú o. Kábíyèsí o, àwọn tí Ọlọ́run ti yọ yín lọ́wọ́ wọn yìí Ọlọ́run ní jẹ́ kẹ́ tó kó sọ́wọ́ wọn mọ́ o. Àwọn kábíyèsí ń gbà mí tí wọ́n bá ní dandan fẹ́ gbà kò sí tó burú nù ká ìjúlẹ̀ fún ẹ náà. Ẹ̀yin ò ṣe pé ẹ̀ encourage nǹkan tí ò dáa ká lè bá àrọ́ náà lọ ni. Àwọn tó ń gbà á ní wọ́n fàyè ara wọn sẹ́yìn nítorí pé wọn ò lè máa gbà bẹ́ẹ̀ lọ títí. Bàbá lẹ jẹ́ fún wọn, àwọn ọmọ fẹ́ jóúnjẹ lọ́dọ̀ bàbá ni. Bó tiẹ̀ jẹ́ pé ọmọ ló yẹ kó tọ́jú bàbá, ọ̀rọ̀ mi ti yé yín. Ká dọ̀bálẹ̀ fáràrà kò ní àdìde ká mọ̀gà. Ṣé ẹ rí bí wọ́n ṣe yin kinní yẹn tó bá bá kan nù wọn? Ayé ò ní tẹ́tí gbọ́ ohun tó ṣẹlẹ̀ gangan mọ́ o. Wà á ní ọba kìnìkà kò ní jẹ́ ti lágbára Ọlọ́run. Mo kí yín o, ẹ kú ìṣètò ìlú á máa jẹ́ o, á máa dùn o, á máa dùn o. Olórí ó ṣiṣẹ́ ẹ̀bí lágbára Olódùmarè. Ọ́fíìsì ìròyìn ẹ̀jẹ̀ àmọ̀ nǹkan tá a máa gbé jáde látàyè ààfin Ọ̀yọ́. Ṣé wàá gbọ́ lálórúkọ tẹ̀?